Oríṣiríṣi. Ẹ̀yin èèyàn wa, a kú dédé àsìkò yìí. Tí kábíyèsí bá ń sọ̀rọ̀, tí kábíyèsí bá ń act, kí lẹni ẹlẹ́ni fẹ́ ṣe? Kò ṣáà nípa rẹ̀. Àwọn, àwọn, àwọn olórí táàfin ti dùn mọ́, tó fẹ́ gbé wàhálà oní wàhálà sórí. Wọ́n gbé wàhálà Naomi, wọ́n fi hárí. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe bó ṣe wù wọ́n. Wọ́n ní Naomi o, Naomi o, Naomi. Ṣé ẹ mọ̀ pé tá bá ní ká fi sẹ́nu ká dákẹ́, ẹ̀ṣẹ̀ ni. Ṣé ẹ mọ̀ pé pẹ̀lú bọ́n ṣe lé wọn, wọ́n ń warùn kì. Mariam ò gbẹ́yìn, Ashley ò gbẹ́yìn. Wọn ò tiẹ̀ fẹ́ kí ààfin yẹn kó sinmi. Ṣùgbọ́n nígbà tí ààfin gan ló máa lé wọn, tó bá bọ́ sí pé àárírú ẹ̀, àwọn nìkan ló máa léra wọn. Ancient sword tó ń sọ pé ó wà ní palace. Ṣèbí ancient sword ṣà ń bẹ̀rẹ̀, ó ti bẹ̀rẹ̀ iṣẹ́. So torí ẹni kábíyèsí ṣe relax. A ti ní kí kábíyèsí má ti ẹ̀ wulẹ̀ jàǹpátá. Kó ṣà máa wò wọ́n ràn. Torí wọ́n sọ wípé kò sí ìlú tán tún, kò sí ayé tán tún fẹ́ gbé mi bí ò ṣe ju ayé inú palace. Ẹ rí pé wọ́n regret, ìyà dẹ̀ ń jẹ wọ́n pẹ̀lú ìwà pálapàla tán. Pẹ̀lú bọ́n ṣe lé Ashley, wọ́n ní ṣe ló tún wá sí ààfin. Wọ́n ló wá sí ààfin. Tó ní láéláé pé òun ti rò lọ, òun ti rò bọ̀. Ó lóun wá sọ pé kí ló ti ẹ̀ ṣe òun, kí ló ṣubú tẹ̀ ọ́. Ṣèbí kábíyèsí fẹ́ òun bọ́n ṣe ń fẹ́ ìyàwó. Ó fẹ́ òun níṣu lọ́kà. Báwo ni kábíyèsí kan máa dédé sọ fún òun pé kóun máa lọ bẹ́yẹn, pé ká má rí. Wọ́n ní bó ṣe pa kòròtì, ló pa kòròtì kábíyèsí léni o. Wọ́n ní kábíyèsí wá sọ fún un pé, ó ní kábíyèsí wá ní, ó wá wọ chamber wá bá kábíyèsí. Wọ́n ní kábíyèsí wá sọ wípé bá ṣe gbọ́ ni o, pé Ashley kí ló wá ṣe? Ṣèbọ́n sọ pé ò gbọdọ̀ dé kingdom yìí mọ́, kí ló ń wá? Ó ní lá. Ó ní kábíyèsí ò gbọdọ̀ sọ fún òun pé kí ló ń wá. Ó ní ṣé kábíyèsí ìbò fẹ́ òun níṣu lọ́kà. Òun ò ṣe o. Òun ò mọ̀. Òun dẹ̀ máa gbé ibi tí ilé òun ni ilé kábíyèsí. Ṣé ẹ̀ ń rí iṣẹ́? Pé òun ò pé nǹkan kí nǹkan tó bá máa ṣẹlẹ̀, nǹkan kí nǹkan tó bá máa fún nìkan, tó bá máa gbà nìkan fún. Ọ̀rọ̀ yà bí nǹkan. Bàbí kábíyèsí wá ní. Bó kàn ṣe ní kán lọ bọ́ńdùlù Ashley síta. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n ní ṣe ló kàn mú ìfọ̀tí tó fẹ́ fún kábíyèsí, tó gbọ́ sókè tó fẹ́ fún kábíyèsí ní ìfọ̀tí. Wọ́n ní bí àgbérò. Wọ́n ní àgbérò bó ṣe gbọ́wọ́ sókè tó lóun fẹ́ gbá kábíyèsí létí. Ẹ rí pé kọjá yìí. Wọ́n rò pé kábíyèsí àná. Wọ́n mọ̀ pé kábíyèsí tún ti lọ wẹ ara ẹ̀ mọ́. Gbogbo àbàṣà tán ti pàlè síra wọn lára láìṣe kábíyèsí. Kábíyèsí ti fọ́. Ó ti lọ túnra ṣe. Ó ti lọ di ọkùnrin padà. Wọ́n ní ṣe lọ́wọ́ Ashley. Ó gbèrò. Ló bẹ̀rẹ̀ sí ní ṣí èrè. Wọ́n mà ló rán màdì kí má ṣe kékeré. Wọ́n ní bí orí ẹ̀ ṣe yí nìyẹn. Ló bá bẹ̀rẹ̀ sí ní ṣe wèrè. Wọ́n ló ṣe wèrè gidi gan nǹkan tá à ń sọ yìí. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní iye bèrèbèrè tó ń kà torí ẹ̀ ya wèrè tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní display wèrè lójijì. Ṣé ẹ rí iṣẹ́? Ṣé ẹ rí pé kábíyèsí wa kò dúró lásán? Ṣé ẹ rí pé wọ́n fẹ́ tẹ̀sí agbára wọn? Ẹ̀mí mímọ́. Wọ́n fẹ́ lọ tẹ̀sí agbára wọn. Ẹ fẹ́ wo bí wọ́n ṣe wá rí. Wọ́n rí pé kábíyèsí ó ti gbìrẹ̀gẹ̀jigẹ̀. Kò dẹ̀ fi rẹ̀ lẹ̀ fún àwọn olórí mọ́ láti fi ṣe oríṣiríṣi tó ń ṣe. Ogun ìrànwọ́ o. Ẹ má wulẹ̀ sáré ká ogun lọ́wọ́ wọn. Ogun ran kábíyèsí mọ́ o. Ẹ má wulẹ̀ sáré ká o. Wọ́n lé Ashley. Wọ́n ló kàn rán màdì. Nǹkan tá a gbọ́, wọ́n ló ya wèrè lójijì lẹ́sẹ̀kẹsẹ̀.
àfìgbà tó bẹ̀rẹ̀ sí ní display wèrè, tó bẹ̀rẹ̀ sí ní display wèrè. Wọ́n ní ṣe Ashley bẹ̀rẹ̀ sí ní display wèrè. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní, ó kì í ṣe kékeré. Bó ṣe ferege tó ságbú jọ́nà tó fi speed. Ní kábíyèsí ní kán le. Ní kán ní káwọn àwọn gáàdì wá le. Àwọn gáàdì le. Ẹ lè kẹ́wọ́ padà síbí. Wọ́n náà lé wọ́n. Bóyè ṣe bí wèrè. Àgbéré o, àgbéró. Àbí bá náà. Wọ́n ṣe máa gbéró ni kó ń gbọ́ wà bí kíní kan ṣe kíní kan. Ìwọ̀n bọ́ ṣe wọ́n máa ń rí wọn, a máa ń rí eré yẹn nínú tẹlifíṣàn dáadáa nígbà tá a wà kékeré. Wọ́n máa lágbèrò. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀. Ashley gbójúgbóyà. Ó gbọ́wọ́ sókè ó fẹ́ na odindi ọba ìlú wa. Ọba Odùduwà ìlú wa. Ó ga o. Ó ga, àwọn èèyàn ti ń sọ̀rọ̀. Wọ́n ní bí kábíyèsí ò tiẹ̀ ṣe lé òun, kán fi í lẹ̀. Ṣebí àwọn kan ní kán fi í lẹ̀ pé mad yẹn náà pé kò tíì rọ̀nà, pé yóò máa rọ̀nà. Original èyí tó ń jẹ́ mad. Wọ́n ní ó fẹ́ gba kábíyèsí létí. Ní Ashley wá ya wèrè. Nǹkan tá a gbọ́ nìyẹn. Ẹ máa rò pé bóyá wọn agbára wọn, ṣé mo pé gbogbo wíwà ní ààfin tí gbogbo wọn wà yìí, kágbára náà ló ń try. Wọ́n fẹ́ fi máa deal pẹ̀lú kábíyèsí. Odindi ọba odindi kábíyèsí. Ẹni pé àwọn pípé yìí wọn ò mọ wọn ara wọn. Wọ́n dẹ̀ ń jẹ ìyà. Wọ́n dẹ̀ ń tẹ́. Wọ́n dẹ̀ ń jẹ kinní kan ìyà. Oríṣiríṣi. Tọ́ọ̀mọ̀. Ó lóun ò níbi kankan lọ torí kábíyèsí fẹ́ òun ní ṣùlọ́kà. Òun ò lè try láti sọ pé kóun yẹ̀ sí. Nígbà tó ń nílùú mi, tó ń níbi tó máa gbé, wọn ò lẹ́lòmíì. Wọ́n ti mọ̀ pé táwọn bá fi kábíyèsí, bí kábíyèsí bá lé wọn dànù, wọn ò lè rí oríire bẹ́ẹ̀ yẹn mọ́. Oríire sì jìnnà sí wọn. Pẹ́kípẹ́kí tipẹ́tipẹ́ tẹ́ ẹ̀ ń ríṣẹ́. Wọ́n ní bí kábíyèsí ṣe ní kán lé, wọ́n ṣe lé padà ní àwọn wọ́n ní kábíyèsí kí lélẹ̀. Kábíyèsí gan náà mọ̀ pé àṣé òun gan ló fi ara òun ṣeré tẹ́lẹ̀. Yes. Kábíyèsí ti di ọ̀dẹ̀ èṣí o. Ẹ̀yin èèyàn wọ́n ní kábíyèsí wa ti di ọ̀dẹ̀ èṣí. Olórí gbọ́ sókè wọ́n fẹ́ fọ́ odindi kábíyèsí, wọ́n ní ṣe ló ya wèrè. Yours truly. Wọ́n ní bí wọ́n ṣe ní kábíyèsí. Wèrè máa lé lè fẹ́ yà yìí, wèrè máa lé lè. Wọ́n ṣe lè. Wọ́n ní kí kábíyèsí. Báwo ni ṣé olórí dẹ̀ máa ya wèrè? Ashley dẹ̀ máa ya wèrè nìyẹn. Wọ́n bá ní kí kábíyèsí ṣe nǹkan tó lè fi jẹ́ kíní. Kán ṣe kíní èèwọ̀ ẹ̀ bá náà ṣe ń sọ. Pé wọ́n kí kábíyèsí ṣe èèwọ̀ ẹ̀ fún ló lè san. Wọ́n ní bí kábíyèsí ṣàwọlé tó jáde. Tó ṣe ẹ̀rọ fún ara ẹ̀ ṣe wálẹ̀ ni. Wọ́n lójú ẹ̀já ọkọ̀ lẹ́sẹ̀ méjì tó bẹ̀rẹ̀ sí ní ké. Òun mọ nǹkan tó ń ṣe òun. Kí ló ṣe òun báyìí? Ẹ̀yin èèyàn wa, nǹkan bẹ́ẹ̀ o. Nǹkan tá a rí gbọ́ nìyẹn o. A bá wọn gbé láàfin o. A mọ bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ o. Nǹkan tá a gbọ́ yìí, òun ni ká gbé sétí gbọ́ yìí. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa, ẹ̀yin èèyàn mi tó gbádùn tó sẹ́lẹ̀ńkẹ́jọ. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe tẹ́tí bá mi subscribe, bá mi share. Ó yẹ ẹ̀yin náà lẹ́nu. Ṣé irú ẹ̀ ṣẹlẹ̀ ṣá? Nǹkan tá a gbọ́ nìyẹn o. Ẹ ṣé o. Ẹ ṣé ń tẹ́tí sí wa. A dúpẹ́ o. Bye. God bless you.